Astaghfirullah, méje kọ́lọ́ ọ̀bẹ̀lẹ̀ ìgbà kó jọ kó dáyẹ̀ ṣe gbogbo àjò wa. Astaghfirullah, 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 astaghfirullah. Ẹ jẹ́ ká wá ṣe sallallahu alaihi wasallam because Ọlọ́run jẹ́ kó yé wa wípé ìbẹ̀rẹ̀ àdúrà wa tá bá fi àsàlátù sí, ìparí àdúrà wa tá bá tún fi àsàlátù gbẹ̀yìn àdúrà ẹ̀ nídìí láti stress ara wa ó ti gbà. Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ ìgbà kó wá jọ kó ṣe àdúrà eléyìí ní ká tó gbà ó ti gbà. So ẹ jẹ́ ká wá ṣe sallallahu alaihi wasallam méje. Sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam. Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ ìgbà rẹ̀ àdúpẹ́ o. Àdúpẹ́ tí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú bísímìlá. Ẹ jẹ́ ká yanjú ẹ̀ ká yọrí pẹ̀lú alhamdulillah. Ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ní location. Ó jẹ́ ti lè wò pé bí gbogbo ẹni fi sọ́ọ̀tún tó ń fìsùn sí àmọ́ pẹ̀lú ẹ̀ náà ẹ fi agbára yín náà adẹ̀yanjú ẹ̀ àríyọrí láṣeyọrí Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ ìgbà àdúpẹ́ fún Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ ìgbà ẹ wá ṣe iṣẹ́ yìí níṣẹ́ tó yẹ pé kó tó déta ajé ti bò ẹ ṣe iṣẹ́ yìí ní kó tó déta ayé ti ń wà ẹ ṣe iṣẹ́ yìí níṣẹ́ tó jẹ́ pé gbogbo orí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí kù ni o tó fi dórí producer wa which is Adédoyin Idris àti director wa Murphy Ọláwálé Afọlábí tó fi dórí gbogbo artist tó wà nínú iṣẹ́ yìí àtàwọn kú pátápátá Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè ẹ wá jọ bí gbogbo wa ṣe wá ń lọ sílé báyìí bá ṣe ń ṣe iṣẹ́ yìí láti yọrí tá bá ń délé wa ẹ má jẹ́ ká bó pọ̀ wọn lé tá bá ń délé wa ẹ má jẹ́ ká bá bànújẹ́ tá bá ń délé wa ẹ má jẹ́ ká bá ọkọ̀ tá bá ń délé wa ayọ̀ tá fi lélẹ̀ ká tó kú òǹlé ẹ jẹ́ ká wá délé ká tó wá bá ayọ̀ yẹn tó wá délé orí kọ̀ọ̀kan tó wá wà nínú iṣẹ́ yìí Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè ẹ ṣe lórí àpèsìn ẹ má jẹ́ ká jẹ́ ọmọọṣẹ́ tá a máa fi kú àwọn tó wá jẹ́ ọ̀gá wa náà ó ti wà níwájú o ó ti wà lókè o ẹ má jẹ́ kó ṣubú wọ́n ní ẹni tó bá gbàdúrà fún wọn pé kó pẹ́ láyé wàláhì òun tó wọn náà fẹ́ pẹ́ láyé ni because wọ́n tó ní kéèyàn pẹ́ láyé definitely ó fẹ́ máa rí ẹni yẹn náà kó wà nínú ayé ni so Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè á jọ àsìkò tó go wa bá wá dé kó máa fi kó pa wá àsìkò tí ògo wa bá wọlé kó máa fi kó pa wá ó dé ikú dé kọ́lọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè máa ṣe tiwa bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tó wá kù tàbí máa ṣe Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè bá fà àlùbáríkà gbogbo iṣẹ́ láti ṣe sẹ́yìn tó ń bọ̀ wá jáde Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè fi àlùbáríkà ìsáàjà bismillahirrahmanirrahim ìsáàjà bismillahirrahmanirrahim báyìí náà lọ sáyà lè wúlò náà fi lè láyà fàájà fàájà Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè producer wa Adédoyin Idris ibikíbi tó bá wà Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè máa bá wa mú ọ lára gbogbo iṣẹ́ tó ń ṣe Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè fi àlùbáríkà sí iṣẹ́ tó ń ṣe Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè fi àlùbáríkà sí ibi tó wá ti rí owó tó fi produce fíìmù yìí Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè má yẹ ká gbàna wọ̀ bẹ̀ ẹ má yẹ kí àgbàna má yẹ kó wọ̀ bẹ̀ iṣẹ́ ilé tó wá ṣe yìí ẹ má jẹ́ kó regret pé kí ló dé tí mo fi mọ̀ yé kí ló dé tí mo fi mọ̀ Murphy Afọlábí kí ló dé tí mo fi wá gbé chẹ́yìn fún àwọn ẹni ẹ má yẹ kó regret rẹ̀ Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè mo máa dúpẹ́ ìyẹn ni pé owó kékeré tí mo kó jáde yìí máa fi ní iyì tó tó yìí máa tún fi owó tó pọ̀ tó yìí irú iṣẹ́ bẹ́ẹ̀ òun ni kẹjẹ́ kíṣẹ́ yìí jẹ́ Murphy Afọlábí mo gbéṣẹ́ yìí fún àwọn èèyàn tẹ́lẹ̀ fún pé kí n má gbé fún àwọn èèyàn ní kí n gbé mu Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè mọ̀ ni màá tún wá kówó fún ju bó ṣe lérò lọ Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè bẹ́ẹ̀ ni kẹjẹ́ kíṣẹ́ yìí gbogbo àlùbáríkà tó máa ń wọnú iṣẹ́ tó máa ń jẹ́ kí iṣẹ́ lérè lórí Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè bá fi sínú ọ̀gá wa náà Murphy Afọlábí Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè máa pa ọpọlọ ẹ̀ bó ṣe ń ṣe sọ̀tún tó ń ṣe sósì tó fi ń jẹ́ Murphy Afọlábí yẹn Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè ìmọ̀ àti òye tó fi ń ṣe láti ilẹ̀ tó fi débi tó dé Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè ẹ má kúrú mọ̀ yẹn àwa náà tó wá kó sínú ọkọ̀ tó ń wà Ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ Èdùmàrè ẹ jẹ́ ká náà ṣe nǹkan rí lójú ẹ̀ á lè máa náwó síwájú ọmọ mi rè mí ni mo kọ́ṣẹ́ ọmọ mi rè mí mo kọ́ṣẹ́ èmi kọ́ mo kọ́ṣẹ́ ògùn ṣọmọ tèmi ẹ má jẹ́ kí wẹ̀ já lẹ́nu Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.